Ẹ̀yin èèyàn wa mo kí wa nílé lóko. Èyí ni ohun tí a mú wá sí etí ìgbọ́ wa ní orí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní Ogbomosho. Ọ̀rọ̀ ń bọ̀ eégún aláré. Ẹ̀yin ènìyàn wa wá nǹkan fìdílé o kẹ́ tí wá gbọ́ update tó ń lọ. Àwọn àṣírí kọ̀ọ̀kan tú o. Àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ náà pátá ló ń bẹ nínú fọ́nrán tí ẹ fẹ́ gbọ́ tí ẹ fẹ́ wò yìí. Ẹ ṣá farabalẹ̀, ẹ gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ. Ṣé a rántí ìyàwó ààrẹ ní ìgbà kan ní orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí patient ìyàwó Jonathan tó sọ pé there is God o ní 2015. Àwọn abiyamọ nìyẹn o. Ṣé mọ̀ pé gbogbo ayé ló gba ọ̀rọ̀ yẹn gbà yẹn. Àwọn yẹn la mọ̀ sí abiyamọ. Wọn kì í ṣe abiyagba bíi ti àwọn tó wà ń bẹ̀ léèní. Ẹ jọ̀ọ́ ta ló ti gbọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ìyàwó Tinubu sọ nípa àwọn ọmọ tó ń jí kó ní Ogbomosho? Tó bá jẹ́ pé lókè ọya lọ́hùn ní nǹkan ti ṣẹlẹ̀, ìyá Rẹ̀mí Tinubu á ti lọ sọ́hùn á ti lọ gbé òbítíbitì owó fún wọn. Ṣé rí gbogbo ohun tá à ń sọ rèé o. Kò sẹ́ni tó sọ̀rọ̀. Ìyàwó gómìnà Ọ̀yọ́ state ńkọ́? Ìyàwó Ṣèyí Mákindé. Ẹ jọ̀ọ́ kí ló ti sọ lórí ọ̀rọ̀ yìí? Ta ló ti gbọ́ nǹkan kan tí wọ́n sọ? Mi ò gbọ́ nǹkan kan o. Wọn ò sọ anything. Ìyàwó Tinubu èyí tó jẹ́ number one first lady of Nigeria kò rí nǹkan kan sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Gbogbo wọn ló dákẹ́, wọn ò sọ anything. Àwọn ọmọ ọlọ́mọ wà ń bẹ̀ o. Gbogbo ẹ̀ lẹ́gbọ́n nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí o. Wọ́n ní Tinubu làwọn ní láti bá sọ̀rọ̀ o. Àmì gọ́vnà Ọ̀yọ́ state. Wọ́n lò làwọn ní láti bá sọ̀rọ̀. Wọ́n ti negotiate o. Wọ́n ti sọ iye owó tí wọ́n fẹ́ gbà o. Wọ́n sọ òbítíbitì owó tí wọ́n fẹ́ gbà. Wọ́n ní gọ́vnà làwọn ní láti bá sọ̀rọ̀. Wọ́n ti tú àwọn dúróònù síta ìwé làárọ̀ wọn. Ìsínú ẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn á tú dúróònù síta lórí ọ̀rọ̀ láti lè máa fi wá àwọn ẹlẹ́ṣọ́ ààbò. Àwọn náà ń gbìyànjú tiwọn. Àwọn náà ń gbìyànjú. Ọlọ́run á fún wọn rí o. Ọlọ́run á fún wọn. Ọlọ́run á ṣe àwọn ọmọ ẹ̀ ní rírí. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí wọn bọ́ tí nǹkan kan tó dá mi lójú ni wípé kì í ṣèpè o. Àwọn ọmọdé yẹn ó di ọwọ́ Ọlọ́run tí wọ́n bá máa pé wálé. Àwọn ọmọ mọ̀jẹ̀sín làwọn ọmọ yẹn tán tí mọ̀ kankan. Ọlọ́run á ṣàdáàbò rẹ̀ bò wọ́n. Ọlọ́run á fún wọn ní okun àti agbára láti lè fi la gbogbo wàhálà ìjà. Ṣé ẹrẹ́ ohun tá à ń sọ rèé o. Nígbà tí ìyàwó Jonathan tó ń sọ pé there is God o, tí wọ́n kidnap àwọn ṣíbóge ẹ̀ ń gbà yẹn lọ́hùn. Ànídí tí arábìnrin fi sọ pé there is God o nígbà yẹn kò tí ì mọ̀ pé lóòótọ́ ó ń rò pé irọ́ ni nígbà tí wọ́n wá sọ fún wọn pé àwọn kó àwọn ọmọ school o. Ó ní wọ́n fẹ́ bá ìjọba ọkọ òun jẹ́ ni pé irọ́ ni wọ́n ń pa. Òun ni ó fi sọ pé there is God o. But later nígbà tí wọ́n wá confirm ó ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé so kíní possible torí nígbà yẹn lọ́hùn àti gbọ́n ohun tó jọ bẹ́ẹ̀ rí. Ohun tó jọ bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ rí nígbà náà lọ́hùn. Kò sí ohun tó jọ bẹ́ẹ̀. But nígbà tó wáyá tó wá jókòó tó wá rí pé yes lóòótọ́ mà ni àwọn èèyàn máa ń pariwo pọ́ ọmọ wọn sọnù ló ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé lóòótọ́ nìkan tí wọ́n sọ. Ìmíì ló ṣẹlẹ̀ yìí o. Ìyàwó Tinubu ò sọ anything. Wọ́n dákẹ́. Wọn ò tiẹ̀ lọ ṣe àbẹ̀wò síbi tí nǹkan ti ṣẹlẹ̀. A ti ń gbọ́ láwọn kan sọ pé wọ́n fi wọn ní ṣé 1 billion wọ́n fún àwọn tíṣà àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Tọ́ gbogbo ẹ̀ di ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ nísìnyí. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí. Gbogbo ẹ̀yin ènìyàn wa ẹ̀ nílá fún o. Ẹ máa gidi ni. Ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ọ̀daràn àwọn afẹ̀míṣòfò tí wọ́n lọ ṣọṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ kó àwọn ọmọ iléèwé àtàwọn olùkọ́ wọn wọ́n ti béèrè owó ransom tí wọ́n fẹ́ gbà. Wọ́n ti béèrè, wọ́n ti sọ iye tí wọ́n fẹ́ gbà. Èló ni wọ́n fẹ́ gbà? Kí ni wọ́n fẹ́ gbà? Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ dójú ẹ̀. Now ìyẹn ìkan tí mo fẹ́ ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn kan bí wọ́n ti ṣe gbé jáde tí wọ́n sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ǹjẹ́ ẹ tún mọ̀ wípé wọ́n tún ti mú àwọn èèyàn 3 míì sí. Tẹ́ ẹ bá gbàgbé tẹ́lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ announce wípé àwọn mú àwọn èèyàn 6 kan tí wọ́n ní wọ́n jẹ́ informant tó jẹ́ wípé wọ́n ní àwọn ọ̀daràn tí wọ́n wá sọsẹ́ yìí wọ́n jọ ń pera wọn wọ́n ń ṣàwọn àlàyé kan fúnra wọn ṣùgbọ́n ní bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n tún ti mú àwọn èèyàn 3 míì sí gẹ́gẹ́ bí èyí tá a tún rí tó tún jẹ́ latest one. Now ìyẹn nìkan tún kọ́ ọ̀gá ológun Olúyẹdé àwọn náà tún ti deploy
èmi làwọn drones oríṣiríṣi àwọn nǹkan military asset wọ́n ti deploy ẹ̀ lọ sí gbogbo agbègbè yẹn. ẹ rí wípé mo sọ ìròyìn kan bí ọjọ́ bíi mélòó sẹ́yìn pé kì í ṣe pé àwọn ọmọ ológun o wọn mọ tó yẹ kí wọ́n ó ṣe o, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó jáde látẹnu àwọn èèyàn tí wọ́n jẹ́ tilétilé tí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ sí, wọ́n ní risk yẹn ṣe kí ni ó high. ṣùgbọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní ọkọ̀ ojú òfurufú ìyẹn àwọn ọkọ̀ agbérapá táwọn ológun ń lò tí wọ́n fi ń jagun wọn, wọ́n ní gbogbo agbègbè yẹn lójoojúmọ́ wọ́n ń rá bàbà ní gbogbo inú igbó yẹn. ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe tí wọ́n fi ń rá bàbà ń bẹ̀? ẹ̀yin èèyàn súnmọ́ bíṣẹ́ ó lágbára o. now ọkọ èèyàn kan nínú àwọn olùkọ́ tí wọ́n jí gbé ó jáde ó sọ̀rọ̀. tẹ́ ẹ̀ bá gbàgbé mo sọ̀rọ̀ kan lánàá wípé ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọ́n pe àwọn fámìlì tọ́rọ̀ kàn láti bá wọn ṣèpàdé kí wọ́n kàn tiẹ̀ brief wọn. ṣùgbọ́n ọkọ yìí ó ṣàlàyé àwọn nǹkan kan o, ṣùgbọ́n kí láàlàyé àwọn nǹkan tó ṣe. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká sáré ṣe eléyìí lóní kánmọ́kánmọ́. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá yìí, pàápàá jùlọ ẹ̀yin ẹbí wa lágbolé àràbà tẹlifíṣàn bó lójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, mo kí gbogbo yín náà pé ẹ kú ọdún, ẹ̀mí ó ṣe púpọ̀ o. now ẹ̀yin èèyàn wa ojú tuntun tẹ́yin náà ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ agbolé wa ń bí, mo kí ẹ̀yin náà wípé ẹ káàbọ̀ gbogbo ibikíbi tí ìbáwù kẹ́ ti máa wù wá, pàápàá jùlọ ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ lórí Facebook, ẹ má gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí péèjì wa, ẹ má bá wa share fídíò wa, ẹ má show love, ẹ like, ẹ love, ẹ lọ sí recommendation section lórí péèjì wa ìyẹn àràbà. gẹ́gẹ́ bí àwọn information kan táwọn ìwé ìròyìn ńláńlá kan tó lẹ́nu ń lù yìí tí wọ́n gbé jáde, ìyẹn ni mo ní kí n share pẹ̀lú ẹ̀yin èèyàn wa. now ẹ má gbọ́ o, headline rèé o, wọ́n ní Ọ̀yọ́ school kidnap, government under pressure as abductors demand ransom. ní tí wọ́n fi ṣe àkòrí ìwé ìròyìn, ní tí wọ́n fi ṣe àkòrí ìròyìn yẹn gangan nìyẹn, wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pressure ńlá ń bẹ lórí wọn torí àwọn ọ̀daràn tí wọ́n wá ṣiṣẹ́ láabi wọ́n ti béèrè owó. ẹ má dẹ̀ gbàgbé pé gómìnà wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, ìyẹn gómìnà Mákindé, pé gbogbo nǹkan tí wọ́n bá kàn tiẹ̀ fẹ́ ṣe àwọn rẹ́dì láti ṣe, káwọn sáà gba àwọn èèyàn wọn, káwọn gbà wọ́n jáde. now ẹ wá jẹ́ kí n ka àwọn nǹkan kan fún ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ báyìí. now ẹ mọ̀ gbọ́ o, wọ́n ní the sources disclose that indirect negotiations are ongoing, adding that the amount demanded by abductor was kept as a top secret. ẹ tẹ́tílẹ̀ dáadáa o, nígbà tí ń sọ̀rọ̀ yìí ẹ má gbàgbé wípé àwọn ọ̀daràn tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n ní gómìnà làwọn fẹ́ bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí. wọ́n ní indirect negotiation, ìyẹn ni pé àwọn èèyàn kan ń sojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, láti máa bá àwọn people yìí negotiate. stage tí wọ́n dé báyìí ni wípé wọ́n ti béèrè ní tí wọ́n fẹ́ gbà, wọ́n ti béèrè owó ní tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ìjọba. wọ́n ní ṣùgbọ́n wọn ò sọ iye pàtó, ìyẹn àwọn èèyàn tó jẹ́ tilétilé tí wọ́n ṣàlàyé fún ìwé ìròyìn tó gbé kinní ìjáde wípé wọn ò sọ iye pàtó. wọ́n ní wọ́n daṣọ bò yẹn, wọ́n fẹ́ kí gbogbo aráàlú kí wọ́n mọ iye tí wọ́n béèrè, iye tí wọ́n fẹ́ gbà. now ẹ wá máa gbọ́ o, kò tán síbẹ̀ o. It was further gathered that security agencies have deployed a police helicopter to be on standby in what a source described as an area of interest, just as a military jet are said to be making daily sorties over the forest. Now, ẹ̀yin náà ń gbọ́ báyìí, wọ́n ní ọkọ̀ agbérapá táwọn ọlọ́pàá, ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá tí wọ́n ń lò, wọ́n ló ti wà ní standby. bí tí wọ́n ṣe wà ní standby làwọn ọkọ̀ ojú òfurufú, ìyẹn fighter jet àwọn ọmọ ológun náà ni wọ́n ń rá bàbà ní gbogbo area bí táwọn people yẹn wà. now ẹ gbọ́ nǹkan kan gẹ́gẹ́ bí ìròyìn tó kọ́kọ́ jáde síwájú tẹ́lẹ̀, wọ́n ní kì í ṣe pé àwọn ọmọ ológun ò mọ tó yẹ kí wọ́n ṣe, ṣùgbọ́n àwọn tá a fẹ́ dáàbò bò tí wọ́n bá ṣe é sáà ní pàdánù gbogbo wọn. ìyẹn gangan ni wọ́n ń wò, tó sì jẹ́ wípé a gbọ́dọ̀ protect àwọn ọmọ ọlọ́mọ ìgbà tí wọn ò sí ayé wa.
now ẹ tún wá gbọ́ síwájú sí o. Vanguard was made to understand that efforts to secure the release of the kidnapped victim are being coordinated by the Oyo State government, police, military, Department of State Services, DSS. Asked whether kidnappers have mentioned a specific figure, the source said the latest on kidnappers is that they have made a demand, but the amount is still being kept under wraps. Indirect negotiation are ongoing. Ẹ ti gbọ́ gbogbo tá à ń sọ lọ́wọ́ yìí nsìn àwọn tó wà lórí bí wọ́n ṣe ń coordinate bí wọ́n ṣe máa ráwọn èèyàn ìgbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń coordinate wọn. Ó dẹ̀ involve ọlọ́pàá, ó involve àwọn ọmọ ológun, ó involve DSS. Now ìròyìn jáde lónìí nsìn wípé ẹni tó jẹ́ ọ̀gá ológun General Olúyẹdé wọ́n ní wọ́n tó ti deploy àwọn another asset míì sí rí abẹ́yẹn, ṣùgbọ́n tó ń kọ wá lóminú àwọn ọmọ kéékèèké bẹ̀rẹ̀ láti ọmọ ọdún 2, 3, 4, 5, 7 tí wọ́n dẹ̀ wà nù gbó pẹ̀lú bójú ṣe ń rọ̀ yìí, and today is the 13th day tí wọ́n ti jí wọn kó. Orí lè ń báfù làwọn èèyàn bákan náà làwọn ẹbí bó kàn tí ẹ náà ṣe náà ní máa sọ̀rọ̀. Wọ́n kó pressure ẹ máa rí i pé mo fi fọ́nrán kan ẹ̀yìn èèyàn lánàá níbi tí àwọn ẹbí ti dìde, àwọn ìyá àwọn ọmọ àtàwọn ẹbí àwọn olùkọ́ tí wọ́n ti ń pariwo pé ìjọba gbogbo tó bá máa gbà ẹ jẹ́ ó náà yín ẹ bá wa gba àwọn èèyàn wọn jáde. Kì í ṣe crime pé wọ́n lọ ṣiṣẹ́, ṣé pé wọ́n lọ ṣiṣẹ́ yẹn ló wá ní kí wọ́n má wálé mọ́, tí wọ́n sà ń bẹ̀ ìjọba pé gbogbo tó bá máa ná ìjọba kí ìjọba ó lò kí wọ́n fi bá wọn gba àwọn èèyàn wọn jáde. Now ìyẹn ìkan ẹ wá wo nǹkan kan, ìwé ìròyìn kan náà Premium Times wọ́n gbé nǹkan kan jáde níbí tí mo fẹ́ kájọ wò. Ibẹ̀ làwọn ti sọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí wake up call ló jẹ́ fún gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní South West. Torí tí wọ́n ti fẹ́ sọ the order of the day lókè ọ̀yà lọ́hùn òun ni wọ́n ń gbé bọ̀ wá sílẹ̀ Yorùbá South West ń bì pé tọ́wọ́ ò bá dẹ̀ tètè wà lórí desk kí gbogbo gọ́fìnà kí wọ́n jí kí wọ́n ṣe ní tó yẹ kí wọ́n ṣe wípé àìfàìmọ̀ kò mí mọ́ tọ̀yìnbó gbé lẹ́nu. Wọ́n wá pèdè kan nínú ìròyìn táwọn fi síta gẹ́gẹ́ bó ti ti àwọn lọ́wọ́. Ẹ mọ̀ gbọ́ o. We can't wait for the huge relief. So far, 6 persons believed to be informants and logistic suppliers to the felon have been arrested. 3 more persons of interest have been nabbed too. Ìyẹn ni pé ẹ tó ti rí nsìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti kéde tẹ́lẹ̀ pé àwọn ti mú àwọn èèyàn 6. Now Premium Times tún confam fún wa pé wọ́n tún ti mú àwọn èèyàn 3 míì tó jẹ́ pé one way or the other wọ́n ní interest, wọ́n mọ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Eléyìí túmọ̀ sí wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣiṣẹ́ ìyẹn ìkan, ṣùgbọ́n iṣẹ́ ò tí ì yọ ọ̀ǹtì tá bá tó ráwọn ọmọ yìí tá ráwọn olùkọ́ yìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ 3 tán bá kàn tiẹ̀ ní yóò tó níyì kí wọ́n tó rí wọn gbàálẹ̀ ọlọ́ngbọ́n máa jiyàn. Now fọ́nrán kan wá jáde níbi tí a ti rí ọkọ èèyàn kan nínú àwọn olùkọ́ tí wọ́n jí gbé lọ tó ti ń sọ̀rọ̀ wípé ìsọ̀rọ̀ gbogbo ẹbí àwọn fíktìmù ìṣẹ̀lẹ̀ yìí pé ìjọba ò pè wọ́n sí mítì wọn ẹ̀dẹ̀ máa rí wípé mo sọ nǹkan kan lánàá wípé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí bí ìjọba ò bá kàn tiẹ̀ fẹ́ brief gbogbo ayé tí wọ́n fẹ́ kí gbogbo èèyàn mọ process tí wọ́n ń lò bí wọ́n ṣe fẹ́ gba àwọn èèyàn jáde bí ìtàwọn ẹbí àwọn èèyàn tí wọ́n kó àwọn èèyàn wọn lọ́kọ́ o bí ẹbí àwọn èèyàn tí wọ́n gbé ọmọ wọn gbé ọkọ wọn gbé ìyàwó wọn lọ́kọ́ o. Now ẹ̀yẹn o fọ́nrán tó ń lọ lọ́wọ́ yìí ọkọ èèyàn kan nínú àwọn tí wọ́n jí gbé lọ tó jẹ́ fíktìmù ìṣẹ̀lẹ̀ yìí ìhòòhùn ló ń sọ̀rọ̀ ńbẹ̀ wípé kò sí nǹkan kan pé wọn kàn tiẹ̀ pé wọn kàn tiẹ̀ dáhùn mọ̀ àwọn ò gbọ́ nǹkan kan látọ̀dọ̀ ìjọba. Now bóun náà ṣe máa jí àwọn èèyàn lọ tí ìjọba ò ní pè wọ́n sí meeting kẹ́ẹ̀kan tiẹ̀ brief wọn láwọn nǹkan kan kẹ́ẹ̀sọ àwọn bẹ́ẹ̀ bá kàn tiẹ̀ lè sọ gbogbo ẹ̀ fún wọn ẹ jẹ́ káwọn nǹkan kan yé wọn kọ́kàn wọn lè balẹ̀. Bí ìgbà tẹ́ kàn fi wọ́n sínú òkùnkùn in tó ṣẹlẹ̀ nìyẹn tó fi jẹ́ pé àwọn ẹbí yẹn wọ́n fi jáde táwọn náà sọ pé ìjọba ó tó gẹ́ ẹ bá wọn wá àwọn èèyàn wọn. Ẹ má dẹ̀ gbàgbé pé ẹbí alàgbà
tí wọ́n pa náà àwọn náà ti gbé gbèsè wípé kán bá wọn wá bí wọ́n bá ṣe wọ́n rí òkú àwọn báwọn ó ṣe rí ìgbà káwọn ó ṣe ayẹyẹ ìkẹyìn tó tọ́ fún èèyàn àwọn. Now n táwọn èèyàn sáà ń fẹ́ ni pé result, and what is the result? Káwọn ọmọ kéékèèké yìí kí wọ́n kú lọ́gbà àwọn ẹranko yìí. ẹ rí i pé mi ń pèdè kan gbogbo ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ògùn, gbogbo ìpínlẹ̀ tó kù Oǹdó, Èkìtì, ìpínlẹ̀ Èkó, tó bá wù yín ẹ má gbé gbèsè tó yẹ kí gbogbo yín gbé, kó wá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tán ká wá ṣẹ̀ṣẹ̀ máa sá kíjokíjo. Now can you still believe at this ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí again? But inú mi dùn tó ráwọn ọlọ́pàá wọn ríṣẹ́ ilé yìí ṣe. Lánàá ní ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí ṣẹlẹ̀ o. Àwọn ọlọ́dẹ nínú igbó jẹ́jẹ́ ni wọ́n ń dọdẹ wọn tí wọ́n ń pẹ̀ràn wọn kiri, bóyá ẹran tí wọ́n kàn tiẹ̀ fi sọdún náà ń pa kiri ní tiwọn. Wọ́n ṣe débì kan nìyẹn. Òtù lókè Ògùn ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o. Nọ́mbà sáà dédé ń gbúrò òbọ̀n tí wọ́n ń dún ní kòṣẹ́kòṣẹ́ ló bá di wípé àwọn ajínigbé mọ̀ ni. Àwọn yẹn ò dẹ̀ mọ̀ báwọn yẹn ṣe gbọ́ tí wọ́n yìnbọn lù wọ́n báyìí, ṣùgbọ́n Ọlọ́run ṣe ìbọn ò bá kankan nù wọn. Láwọn yẹn bá tètè pe àwọn ọlọ́pàá tí wọ́n pè ní gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò, vigilante àti gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó sáà wà available, bí gbogbo wọn náà ṣe move lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nìyẹn. Immediately tí wọ́n gbọ́ pé àwọn ọlọ́pàá ti dé báyìí, nọ́mbà tó bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn according to the ìròyìn tó jáde tí iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fi síta. Kí lélẹ́yìn túmọ̀ sí wípé àwọn pípù yìí wọ́n ti pọ̀ bàjẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Tó bá dẹ̀ ṣe lè mú wọn kí wọ́n ti wọ̀ pínlẹ̀ Ọ̀yọ́, I'm telling you, gbogbo ilẹ̀ Yorùbá ẹ má gbàgbé pé gbogbo ẹ̀ já mọ́ra wọn. Ewu ti wà already. But adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa àwọn ọlọ́pàá wọ́n ríṣẹ́ yẹn ṣe. Ibi tí wọ́n ti dojú ìbọn kọra wọn, wọ́n sá mẹ́ta, wọ́n sá balẹ̀ kíákíá lójú ẹsẹ̀. Alàgbà tí wọ́n wá jí gbé, wọ́n jí èèyàn kan gbé ni wọ́n lọ gbé pamọ́ sínú igbó yẹn o. Wọ́n ní wọ́n ti jí alàgbà kan gbé. Ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní Òtù, wọ́n ní Òkè Ògùn area ní agbègbè Òtù yẹn wà. Ẹ̀yin tẹ́ bá jọ ọmọ bẹ̀ yẹn yóò ti yé yín. Ẹni tó jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá DSP Àyànládé Ọláyínká, òun ló ń ṣàlàyé gbogbo bí operation yẹn bó ṣe ṣẹlẹ̀. Wọ́n wá ní alàgbà tí wọ́n jí gbé yìí ó ń bẹ lákàtà àwọn bí wọ́n ṣe yìnbọn yẹn ń bẹ. Ṣẹ́rí bí wọ́n ti kọ́kọ́ ṣàìtà àwọn ọlọ́dẹ, wọ́n rò pé àwọn tó fẹ́ rescue máa yẹn ni àwọn òde mọ̀, àwọn kan pẹ̀ràn tí wọ́n ní. Ṣùgbọ́n ọpẹ́ fún Ọlọ́run pé àwọn ọlọ́pàá wọ́n rí iṣẹ́ yẹn ṣe. Kódà wọ́n ní alàgbà tí wọ́n jí gbé yìí, alàgbà Gbọ́lágadé Mọ̀ṣúùdì Gbọ́lágadé ni wọ́n porúkọ ẹ̀, wọ́n lẹ́ni 50 ọdún ni. Agbègbè kan tí wọ́n pè ní Ọ̀káká, wọ́n níbẹ̀ ni wọ́n ti jí máa yẹn gbé. Ìyẹn lágbègbè Òtù area yẹn, pé bẹ́ẹ̀ ni wọ́n ti jí máa yẹn gbé kí wọ́n tó wá gbé lọ. Kó tó sáà di pé wọ́n ti rescue máa yẹn, wọ́n pa mẹ́ta. Ṣé rí due to àwọn platform tá à ń lò yìí, mi lè fi àwọn picture àwọn tí wọ́n pa yẹn wọ̀nyí. Tẹ́ bá rí wọ́n ṣe wọ́n, ẹ̀ tún gbóṣùbà káre fáwọn ọlọ́pàá. Wọ́n ṣe wọ́n dáadáa, wọ́n gba oríṣiríṣi nǹkan ni wọ́n gbà lọ́wọ́ wọn. Kódà alàgbà Gbọ́lágadé yẹn náà, wọ́n náà fara kásá àbọ̀n nígbà táwọn dojú ìbọn kọra wọn. Wọ́n ní ṣùgbọ́n máa yẹn wà stable, ó ti wà nílé ìwòsàn. Bákan náà wọ́n ní kan náà nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ọlọ́dẹ ìyẹn náà ìbọn bá ìkan nínú wọn, ṣùgbọ́n wọ́n lòun náà wà nílé ìwòsàn ibi tí ó ti ń gbà tọ́jú. Kí lélẹ̀ kí ló jẹ́ kí mú eléyìí wá fún èèyàn ni wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má jẹ́ àtanra wa o, wọ́n gbọ́dọ̀ tètè mójútó bẹ̀ yẹn. Gómìnà Ṣèyí Mákindé, ẹ gbọ́dọ̀ tètè mójútó bẹ̀ yẹn. Bí bẹ́ẹ̀ kọ́ kó má jẹ́ pé bẹ̀ yẹn ni wàhálà ó fi gba gbogbo lẹ̀. But thank God pé oríṣiríṣi ìgbésẹ̀ ti ń lọ. Mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà a máa get rid àwọn ẹranko yìí. Ṣùgbọ́n kókó láríjà abẹ ni wípé wọ́n ti béèrè owó lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n wọn sọ iye tí wọ́n béèrè, wọn disclose iye tí wọ́n béèrè, wọn fẹ́ káràlú mọ iye tí wọ́n béèrè. Ṣùgbọ́n iyekíye tí wọn ò bá béèrè, ẹ̀rí pé mi ti sọ láti bẹ̀rẹ̀, kankan máa jẹ́ kí yà jí àwọn ọmọ ọlọ́mọ, àwọn babó ń bàbá ìyá oníyà tán kó tó yẹ pé ibi iṣẹ́ wọn ni wọ́n lọ, kán tètè bá wọn negotiate tán bá fẹ́ kán fún wọn. Bẹ́ẹ̀ ni torí ìjọba ló slack látijọ́ yìí, tó bá yẹ pé gbogbo bẹ̀yẹn ti wà secure,
láti bàtà ti ń gbọ́ pé wọ́n ń bòǹbáàdì wọn lókè ọ̀yà. Ìgbésẹ̀ wo ni gbogbo àwọn tí gómìnà wa gbé? Ìgbésẹ̀ wo ni wọ́n gbé? Ó wá yá ń sàwọn àìsàn sá kàtàkàtà, ṣùgbọ́n wá wà àwọn èèyàn tí wọ́n ń jìyà ẹ̀. Torí ẹ̀ tí ìjọba bá ti lè kùnà láwọn eréà kan, aráàlú náà ló máa padà fara jìyà ẹ̀. Ṣùgbọ́n gbogbo tí wọ́n bá fẹ́ gbà ìjọba bẹ́ẹ̀ kan tí ẹ̀ sọ iye tí wọ́n bá fẹ́ gbà, mo sáà mọ̀ nǹkan kan, ẹ tètè fún wọn kí wọ́n fa àwọn èèyàn ilẹ̀ o. Ẹ má jẹ́ sọdún yìí, inú mi ó kàn ti ẹ̀rù kó jẹ́ pé lálẹ́ yìí kan ti ní a ti rí wọn o. Ìyẹn ló máa dùn mí nínú jù, kán tètè fi wọ́n lẹ̀. Nǹkan sínú gbọ́ ọjọ́ 13 rẹ̀ ó ti pé o. Ó ti pé o. Gómìnà Mákindé a máa pariwo yín ni o, ọ̀tí tó bá tó fa àwọn èèyàn ilẹ̀ o. Ẹ tètè negotiate pẹ̀lú wọn kí wọ́n fi wọ́n lẹ̀, kí wọ́n wá darapọ̀ máwọn èèyàn wọn. Àwọn tí wọ́n sì ti pàdánù ẹ̀mí wọn along this process, kọ́lọ́n kó tu àwọn fámìlì yẹn, kọ́lọ́n kó tu wọn nínú, kọ́lọ́n kó bá lo agbára ẹ̀. Àwọn tó sì wà nínú ìgbèkùn wọn yìí, kọ́lọ́n kó bá wọn kó wọn jáde. Eléyìí ni mo tún rí ẹ̀yin èèyàn wa tí mo ní kí n fi sáré tó ẹ̀yin èèyàn wa, kí n fi tó yín létí kẹ́ lè mọ bí nǹkan ṣe ń lọ. Ẹ mọ̀ pé mo ti sọ láti bẹ̀rẹ̀ pé gbogbo bí ọ̀rọ̀ yìí bá ṣe ń lọ, á gbìyànjú bó bá ṣe ń unfold ká mọ̀ fún ẹ̀yin èèyàn wa ní update lágbára Ọlọ́run. Nínú ọdún yìí sì rèé, ẹ̀yin èèyàn kíyèsára gan, torí iléeṣẹ́ ológun wọ́n ti ń release àwọn ìròyìn kan láti bí ijọ́ mélòó tán ní àwọn pípù yìí bọ̀ òkè ọya náà ti fẹ́ ṣàkọlù. Ṣùgbọ́n ibi náà ẹ̀yin tẹ́ wà ń pínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe pọ̀pọ̀ ṣẹṣẹ ọdún yìí, ẹ wà vigilant, kẹ́ wà extra careful. Ẹni tí ilé ọdún ò bá ṣe lọ, ẹ jẹ́ jókòó síbi tẹ́ wà. Òkèlè gbígbẹ ó máa sàn ju kinní lọ. Lágbára Ọlọ́run, ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa o. Ẹ jẹ́ ọ̀rá ṣe jẹ́jẹ́ o. Eléyìí ni mo ní kí n mú wá fẹ́yìn èèyàn wa. Bàbá tún rí nǹkan míì tó bá tún tẹ̀ wá lọ́wọ́, á tún gbìyànjú ká tún fi tó ẹ̀yin èèyàn wa létí. Ẹ ṣeun o tẹ́ ń wò wá.